Aláròyé máa wí o. Kò sí bí èèyàn yóò ṣe rí igbe oró, ìtara abiyamọ, gbígbé ara yílẹ̀, ìdárò àti ìpayín kékeré ọ̀kan nínú àwọn ọmọ méjì náà yọ sọ̀rọ̀. Ìyá ọmọ tó dolóògbé náà bara jẹ́, baálẹ̀ agbègbè náà, akọ̀wé kọ̀múnítì wọn àti àwọn aráàlú sì ṣàlàyé bí ọ̀rọ̀ náà ṣe jẹ́. Gbàdámọ́sí Babátúndé Akeem, èmi ni sẹ́kẹ́tìrì CDA, èmi ni sẹ́kẹ́tìrì Òkè Àárín community CDA. Actually èmi ò sí nílé, mo lọ bí iṣẹ́, but tójò bá ti rọ̀ báyìí gbogbo wa la mọ problem tí omi ń fún wa, so mo pelé pé báwo ni omi ṣe rí ládùúgbò wọn kàn ní flood yẹn pọ̀ o, but torí because ibi tẹ̀mí ń gbé síbi jìnnà díẹ̀, but flood yẹn wọn ló pọ̀. So kí ni wọ́n sọ pé báwo náà ṣe sọ pé kí lẹ wá gbọ́ nípa ọmọ tó bá omi lọ? Nǹkan tí mo gbọ́ ni pé nígbà táwọn ọmọ kan ń bọ̀ láti school pé wọ́n ṣèṣì bá omi lọ. Kò dẹ̀ sí ìdí tí wọ́n fi lè rí bẹ́ẹ̀ ni wípé ṣẹ́rí project tí wọ́n bá wa ṣe, project wo ni? Canal project, at least tí n bá view ẹ̀ tí ò bá jẹ́ January this year ló ti bẹ̀rẹ̀, á ti jẹ́ bí December last year. So gbogbo ibi tí wọ́n máa ń di pé wọ́n ń pẹ́ gbà lọ sí school kán tó dé omi ti gbé àwọn igi tó fi ṣe demarcation cross to the other side of the road. So mo rò pé gbà tí àwọn ọmọ yẹn ń bọ̀ láti school, ìgbàgbọ́ wọn ní pé bóyá igi yẹn yìí wà ń bẹ̀ tí wọ́n lè ré sọdá lẹ́sẹ̀ wọn fi tà sí, ló fi di pé bóyá omi yẹn gbé wọn lọ. Ọmọ mélòó ló gbé lọ? According to bí ṣe gbọ́, wọ́n ní méjì ni wọ́n àbí mẹ́ta tó ń bọ̀ láti school. So coincidentally bóyá ẹsẹ̀ àwọn méjì yẹ, then favour tí àwọn tó wà nítòsí tó jẹ́ pé wọ́n jọ ń bọ̀, àwọn ọmọ school yẹn ló pariwo tó jẹ́gbẹ́ wọn fún èèyàn ládùúgbò. Òun lọ ní boy tí ọpẹ́ yẹn fi rí láti bọ́ síta ló fi rescue èèyàn kan nínú wọn. Ìgbìyànjú wa látàná yẹn náà kò sí bẹ́ẹ̀ tẹ́ bá wo gbogbo àdúgbò yìí náà sìn, kò ní ṣe dùnú èèyàn kankan, àsùn àwo. Torọ́ ọmọ tó bá ti dà pé bóyá ó ti tójú tó ti lè mọ̀ pé dádì mi rè, mọ́mì mi rè, àǹtí mi rè lọ sí school tó ti dá wọn mọ̀, kò sẹ́ni tó máa gbàdúrà kí irú ọmọ bẹ́ẹ̀ sọnù. Even gan àwọn ọmọ mi gan yìí júwe ẹ̀ fún mi pé Joshua definitely ṣe mọ̀ pọ́n jọ ń ṣeré nìyẹn. So ọmọ àdúgbò ni, ṣe mọ̀ ìgbìyànjú yẹn nǹkan tó ṣe kókó nìyẹn. Tí irú nǹkan báyìí bá ti ṣẹlẹ̀, agbófinró láti gbọ́ sí i. Kò sí tó lè fi lè dènà ẹ̀jú wípé tí ìjọba bá ti ń bá wa ṣe nǹkan kan má máa jáwọ́ ń bẹ̀, torí because ìgbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbàgbọ́ wa ní pé wọ́n máa parí ẹ̀ kójò tó dé. So débi pé abára wa jagan nú àdúgbò lórí pé kí project yìí lè ṣeé ṣe. Ṣọ̀rọ̀ mi yé yín sà. So ìgbàgbọ́ wa ní pé wọ́n ti bá wa parí ẹ̀ kí òjò tó dé. Kò irú ẹ̀ kò sí tí irú ẹ̀ bá wáyé bóyá kẹsẹ̀ tà sí, ìgbà yẹn wọn ò tí ì gbẹ́ ojú odò yìí tó bẹ́ẹ̀. A máa ń rírànwọ́ pé òyà ẹ má gbà bí o, ibi ìjìn o, ibi ìníkẹgbà o, ẹ má gbà bí. Even àwọn ibi tá a bá mọ̀ pé ó lè di pé bóyá gbà táwa gan bá fẹ́ rìn ó máa bọ́ sọ́wọ́ alẹ́ tá à ní rírun, gbogbo bẹ̀ la gbìyànjú láti ṣe pákó sí láti sọdá. But ìgbà tí kinní ti bẹ̀rẹ̀, gbogbo ojú ibẹ̀ yẹn ni gbogbo àwọn pákó yẹn ti kú o. Orúkọ mi ni Oríyọmí Ẹ̀kíndé, ọmọ Oníkòsí. Ní agbègbè yìí èmi ni baálẹ̀ tí ìjọba yàn síbí pé a máa mójútó agbègbè tá a wà yìí. Orúkọ bíi ni Òkè Àárín community ní abẹ́ CDA Ìkòsí Ìṣẹ́rí. Ohun tí mo mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi gan ò tètè gbọ́, because gbogbo nǹkan tó tiẹ̀ wá síwájú wa lánàá ó pọ̀. So ká tó gbélé gan ilẹ̀ ti ṣú pátápátá. So àwa wò pé tó bá dijọ́ kejì. Kí ni tẹ́ ẹ gbọ́ nígbà tẹ́ gbọ́? A gbọ́ pé omi gbé ọmọ kan lọ bí wọ́n ṣe sọ kọjá, but àwa wò pé kò sí bóyá máa ṣẹlẹ̀ náà, ilẹ̀ ti ṣú tó bá dijọ́ kejì, à lè tọ̀ àwọn òbí ọmọ yẹn lọ ká mọ ìgbésẹ̀ tá a máa gbé lórí ẹ̀. So ẹsẹ̀kẹsẹ̀ náà tí mo dẹ̀
try láti sọ pé ká rí àwọn òbí àwọn ọmọ yẹn gbàtà máa débẹ̀ wọ́n ní wọ́n ti kú ńbẹ̀ wọ́n ti kú nílé tí wàhálà yẹn ti ṣẹlẹ̀ but nǹkan tí mo kàn fẹ́ rọ gbogbo àwọn èèyàn wa ní Nàìjíríà àti ní ìkòsíṣẹ́ rí CDA mo bẹ̀bẹ̀ kì í ṣe ní láti ń bẹ̀bẹ̀ yìí kì í ṣàná láti ń bẹ̀bẹ̀ yìí á bẹ̀bẹ̀ ìrànlọ́wọ́ yín ní kànáà wa níbí lóòótọ́ ẹ ti ń gbégbèsè lórí ẹ̀ but kò tí ì tó irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí tó ẹ pé Ọlọ́run ló ní kí wọ́n tètè bọ́ síbẹ̀ kí wọ́n tètè rí ọmọ skul yẹn yọ ẹjọ́ tó Ọlọ́run abẹ́yìn ìjọba ojoojúmọ́ là ń sunkún sí yín lọ́rùn ẹ bá wa gbégbèsè lórí kànáà wa níbí so àfi Ọlọ́run bá bẹ̀yìn àkúnya ni lóòótọ́ àná yẹn òjò yẹn ti pọ̀ jù kò sí ibi tí omi yẹn ò dé ní àná so ju gbogbo ẹ lọ lóòótọ́ ìjọba ń gbìyànjú but a fẹ́ kó tún bá wa gbìyànjú sí kó bá gbìyànjú sí kó mọ́ máa jẹ́ kí ẹ̀mí àwọn ọmọ wa kó mọ́ máa jẹ́ kó máa bá kẹ́mi àwọn ọmọ máa lọ bẹ́ẹ̀ ọmọ yẹn sì kéré gan ọmọ 13 years gbogbo la fẹ́ gbégbà ládùúgbò òun rèé àti ìrókò ẹ̀yọ. Ọyẹmí lorúkọ mi mò ń bọ̀ láti ibi iṣẹ́ mo ṣe ń bọ̀ láti ibi iṣẹ́ mo wá wò pa àwọn ọmọ wo ló ń sáré ń bi etí kàánà yìí. àsìkò wo ló ń bọ̀ láti ibi iṣẹ́. ní ibi ọwọ́ aago 3 tí mo bá fẹ́ fún àwọn àbúrò mi yòókù ní oúnjẹ mo kàn yé ń bọ̀ ni mo wá wò pa mo ṣe dénú yàrá mo wá rí pé àwọn gbọ́ ipá sọ pé ẹsẹ̀ àwọn ọmọ méjì kan tàsí sínú kàánà mo wò pa ọmọ méjì báwo ló ṣe tá sínú kàánà báwo ló ṣe máa jábọ́ sínú kàánà ṣé wọn tójó ẹ̀ ń rọ̀ ẹ̀ náà ni. ó ń rọ̀ lọ́wọ́. láti skul lọ ti ń bọ̀ ni mo ti lọ ti ń bọ̀ láti skul mo wá rí pé ike mo wá ń gbé kábúrò mi pariwo orúkọ mi pé ẹgbẹ́ mi wá ẹjọ́ bá excuse àwọn ọmọ méjì tí wọ́n yọ tó ẹsẹ̀ wọn tàsí sínú kàánà mo kàn yé ṣe kí ni pé ìró tí mo ró mo ju ìró yẹn dání pé ọmọ méjì kẹ̀ báwo ló ṣe máa jábọ́ sínú kàánà báwo ló ṣe máa ṣe tàsí ibi tí mo kàn ti ní kí n máa save àwọn méjèèjì mo kàn ṣe bẹ́ sínú kàánà tẹ̀lé wọn ni mo kàn ṣe ń wẹ̀ pẹ̀lú wọn nìyẹn bẹ́ẹ̀ ni sà mo kàn ṣe wẹ̀ pẹ̀lú wọn nìyẹn pé báwo lọmọ méjì ṣe máa lọ báyìí mo kàn ṣe rí ìkan dìmú nìyẹn ibi tí mo ti wá du ìkan mo wá ní ká kí n sáré lọ du ìkejì náà bí omi yẹn ṣáà ń gbé ìyẹn lọ ibi tẹ́mi tí wá ní kí n tún yára kí n tún gbé mi wá rí orí ẹ̀ ń tà mọ́ mọ́ ìpè ọmọ tí mò ń wò lọ́kọ yìí mi rí orí ẹ̀ ń tà báwo ni ó ṣe ṣẹlẹ̀ mo tún lu underground yẹn pé ó dà pé ibi ìsàlẹ̀ ni ló máa wà tí oríṣi bí akin lọ opportunity fà jáde ń bẹ̀ mọ́ ìpè ọmọ tí mò ń wá yìí mi máa rí nísàlẹ̀ náà mo wá gbórí sókè mo wá bu àwọn èèyàn mo wá ní ẹjọ́ ọmọ tí mò ń lé lọ ṣé ń bá mi rí wọ́n wá ní àwọn náà rí láàrin kan bọ̀tà àwọn ò rí ṣáàdù ẹ̀ mọ́ wọ́n pa rí ṣáàdù ẹ̀ mọ́ kẹ̀ báwo ni ṣe ní irú ọmọ tí mò ń lé ṣe bẹ́ẹ̀ náà mo sọ pé kí ẹ máa bá mi wo ibi tó bá wà sódà kí n lè bá gẹ́ẹ̀tì ibi tó wà. àwọn èèyàn wo ni ó bẹ̀rẹ̀. àwọn ọmọdé ni òjò ti dá gbogbo àti mo fi ń lé wọn káyẹ̀ tí mo fi ń wá wọn mo wọ́n pa báwo ni mo máa ṣe wá gẹ́tọ̀ ọmọ yìí bí mo kàn ṣe ní kí n tún gbé sókè mo kàn rí orí ẹ̀ ó tún wá lọ jìnnà mo rò pé kò sí mo ṣe máa débẹ̀ mo kọ́ tún jẹ́ tún ti kí n tún lo ìrànlọ́wọ́ tí mo fẹ́ lò fún ọmọ yìí kí n má jẹ́ kẹ́mi ọmọ yìí bọ́ bí mo ṣe tún wẹ̀ lọ mo kàn yìí já sínú ibì kan ní àbí gbà mo gbà inú odò lélẹ́yìí ṣebí kànáà la pè bíbẹ̀ báwo ló ṣe wá di odò mo kàn ṣe pé kójú má rí bí mo kàn ṣe tán padà nìyẹn mo ṣe tọ́nù ó sì wà láì tó sì ń pa pé kí n jọ kí n rò ó lọ́wọ́ ibi tí mo wá wà nínú kànáà tí mi ò rí bí mo ṣe máa bọ́ta mo kàn ṣe pa àwọn kan tó wà wájú ni pé ẹ jọ o ẹ bá mi excuse ọmọ tó ń bọ̀ níbi sáàdì bọ̀dọ̀ yín yẹn mo wá rí táwọn yẹn náà ju okùn bóyá mọ́ ọmọ yẹn àbó mọ́ ọmọ yẹn torí èmi wá bẹ́ẹ̀ mi ṣe máa bọ́ta kí n sọdá lọ bá wọn ní apá lọ́hùn mọ́ pa mo á bẹ àwọn èèyàn kọ́jọ́ kọ́ bá mi wá nǹkan tí mo lè fi bọ́ta. àwọn káyì náà tún máa lé mi ìgbà tí wọ́n wá lé mi títí lánàá ìyá kan náà tún wá ń bọ̀ ìyá yẹn wá ní kí n gbé ọjà mi mo ní màmá ẹ kọjá tó bá jẹ́ pé ìyá iná ló wà ní ọ̀rọ̀ mi ọlọ́run á ṣe ìdájọ́ wọn torí pé mo lárúgbó ẹsẹ̀ màmí ti wọ́ èmi ni mò ń tọ́jú wọn èmi nìkan nìyá mi bí èmi nìkan lóbìnrin àjọkẹ́ wà lé mo ti gbowó skul lánàá mo ní kọ́ máa fi san 10,000 rẹ̀ headmaster wọn ti pè mí ìyá mi níyà ìlẹ́nì kankan kò sọ́kọ̀ mi lẹ́nì kankan wọ́n ṣàánú mi bí ni mi lẹ́nì lọ́kọ̀ mi lálẹ́ Ọ̀yọ́ state lákẹ́lú local government Ìbàdàn
Ìbàdàn Ọ̀yọ́ state Ọ̀yọ́ láti ṣẹ̀dé Ìbàdàn ọmọdé alápẹ̀lẹ̀ òṣà tẹ bá dọ̀yọ̀ ọmọdé alápẹ̀lẹ̀ òṣà ni mí Ọ̀yọ́ náà bàbá mi tẹ̀lé sí mo bí Joshua ní 2012 on the 17th mo bí Joshua mi ọmọ mi ti lọ bí ọmọ mi ti pé 13 years mo bá ṣe ìkejì ni Joshua Owólabí Praise ìyẹn Olúwa ayé mi ọ̀la mi ọjọ́ ọ̀la mi ayé mi ọ̀la mi ìyá mi tí mo jẹ́ níbo ló wà Joshua mi dà ẹ bá mi wà ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ gbà mí ìgbà tí mo lówó gbalẹ̀ náà ni wọ́n ràn mí lọ́wọ́ níbí kì í ṣe pé mo gbalẹ̀ ẹ ṣàánú ayé mi ìyá oníjẹyìn gbogbo ẹbí ọmọ tó lù ẹ ní fojú sunkún ọmọ ẹ ní fojú sunkún ọmọ o ẹ ní ṣiṣẹ́ lásán ẹ ní ṣe wàhálà lásán mi ò ní àlè o mi ò lálẹ́ o torí pé bí tí mo fẹ́ ká ọmọ mi lọ tí mo dúró tí àwọn ọmọ mi kì í tọ́jú wọn. ọmọ mi fẹ́ ṣe common entrance primary 6 ó fẹ́ bọ́ sí GS1 mo lọ bẹ̀ ní last week èmi ni mo ń ṣe gbogbo ẹ̀ èmi ni ìyá èmi ni bàbá ọkọ ò yọjú ó ti sá ló ti tẹ̀lé obìnrin lọ ọkọ ò yọjú èmi ni ìyá èmi ni bàbá mo ń tọ́jú wọn tẹ́bá ẹgbẹ́ ìwà ń bí àdúrà gbé mi mo ń tọ́jú ọjà ni mo wà lánàá ìgbà tí mo tí ẹni àwọn kan wọn wá pè mí láti ilé mi mo fi ń bọ̀ ẹ ṣàánú mi ìgbà tó mo ní tó bá ti mo ti kó aṣọ tó máa fi change lọ sí ẹ bá mi bèrè lọ́wọ́ àwọn tó wà níbi tí máa bá wà pé kí tó wà bá mi lọ́jà mo máa ń nà ní àwọn tá a jọ ń gbé wọ́n wà níbí báyìí mo máa ń nà ní pé kí ló wá ṣe ń lé mo bá ti kó aṣọ tó fẹ́ wọ̀ tó bá dé mo ti kó lọ sọ́jà àti bàtà gbogbo ẹ̀ ni mo kó lọ sọ́jà wípé tó bá dé mo máa fi change tó ní mo mọ̀ pé tó ti máa pa òtútù ti máa mú ọmọ mi kò sóúnjẹ nínú ọmọ mi tó fi kú ọmọ mi ò jẹ òtútù mọ ọmọ mi tó ti wá wọnú odò òtútù mọ ọmọ mi ò jẹun èmi náà wà ní àwẹ̀ lánàá mo tó wá pè mí fọmọ mi ti bọ́ sórí ipò ọmọ mi ti kú ọmọ mi fẹ́ ṣe common entrance ọmọ mi ò pẹ̀lú àwọn tó ṣe ti wá láàárọ̀ yìí ọmọ sista jẹ́ pìtàn àwọn náà ń kọ́ ní primary 6 àwọn headmaster gbogbo wọn ti wá àwọn chairman school ayédèrè ló ń lọ ẹjọ́ bá mi wá tẹ̀jẹ́ fojú rí ẹjọ́ wá mánéjì bí ní ilé mi jóná ni wá mánéjì bí ní ẹjọ́ ẹ̀gbọ́n ló ní àdúrà gbé mi ó wà bí àdúrà àwọn bọ́lá tànù mo wá kó yọjú nínú ni mo ń ṣe bùkátà ẹjọ́ ẹgbàá mi lè ìlẹ́nì kankan bí ẹjọ́ àwọn tí wọ́n gbà mí náà làwọn èèyàn mi àtàwọn tó dúró tì mí yìí àwọn tẹ́rí lọ́dọ̀ mi àwọn èèyàn mi náà ní ilé èèyàn ìyá ti jẹ mí pé mo ti fojú sunkún ọmọ ìlú ẹgbẹ́ mi Joshua àti Olúwa pọ̀ ní Olúwa Praise Àjọkẹ́ mo ní wọ́n tún ní obìnrin kan lóṣù tí mo ní ìgbà tí mo yẹ pé mi lè ráyè tẹ̀kẹ́ má mi ti darúgbó wọn lè rí mọ́ ọ̀dọ̀ màmá mi ló wà má sẹ́ni owó sùn mo ti bẹ́ẹ̀ mástà wọn láàárọ̀ ẹ̀kan máa mi bẹ̀ ẹ̀ kọ́ máa lé ọmọ mi obìnrin tó wà ní sùn kọ́ jọ pẹ́gbọ́n rẹ̀ ló kù pé máa san owó iye tó máa fẹ́ gbà lọ hospital ẹjọ́ máa san ẹ bá mi gbé ẹjọ́ ẹ̀yẹ èèyàn ẹ má wò mí rùn ẹ bá mi wá ọkọ mi ní ayé mi ní ọjọ́ ọ̀la mi ayé mi ní ẹjọ́ ìyá tí mo wá jẹ mo ní gbogbo ìyá tí mo jẹ ní mo ló wá jà sí Joshua Joshua mi o ìyìn Olúwa dà Praise dà. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV.